dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àdúpẹ́ fún àánú àtòjúrere ńlá láti arígbà láti tún rí ọjọ́ ajé mìíràn o nínú oṣù ìkejìlá o. Àṣeyínlọ́ba Ọlọ́run aláàánú olùfẹ́ wa o. Ọba tó fi àánú pa wá mọ́ títí di èní a sọ wípé ẹ ṣé o ní gbogbo ọ̀nà wa. Àdúpẹ́ àánú ojúrere ìṣerere tí a rí gbà. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a ó gbéyàwó lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà kí ó má ṣe dìde sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ajé ọjọ́ 22 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé àwọn ohun tó gbé ìfàmì òróró yàn, àwọn ohun tó gbé apá kejì, àwọn ohun tó gbé ìfàmì òróró yàn apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Jóòbù orí 17 ẹsẹ̀ 9. Ìwé Jóòbù orí 17 ẹsẹ̀ 9. Olódodo pẹ̀lú yóò di ọ̀nà rẹ̀ mú àti ọlọ́wọ́ mímọ́ yóò máa lera síwájú. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé sáàmù orin dáfídì orí 24 ẹsẹ̀ 1 dé 5. Orin dáfídì orí 24 ẹsẹ̀ 1 dé 5. Ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìsàn omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Lánàá mo dárúkọ pé ọwọ́ jẹ́ nǹkan tó ń gbé àmì òróró orí onígbàgbọ́. Ohun tí onígbàgbọ́ ṣe pẹ̀lú ọwọ́ rẹ̀ ló sọ bí ẹ̀mí mímọ́ yóò ṣe ṣiṣẹ́. Nínú ìwé Ẹ́kísódù orí 17 ẹsẹ̀ 9 dé 13. Nígbà tí Mósè gbé ọwọ́ rẹ̀ sórí òkè, Ísírẹ́lì borí àwọn ọ̀tá wọn. Ẹ̀wẹ̀, nígbà tí ó rẹ̀ ẹ́ tí ọwọ́ rẹ̀ sì wá sílẹ̀, àwọn Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí ní pàdánù o. Nínú ìwé Ẹ́kísódù orí 14 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 28, ọwọ́ Mósè ṣe nǹkan tó tóbi jọjọ. Ó na ọwọ́ rẹ̀ sórí òkun, afẹ́fẹ́ líle láti ìlà oòrùn sì fẹ́ wá, ọ̀nà sì là níbi tí kò sí ọ̀nà tẹ́lẹ̀. Afẹ́fẹ́ ìlà oòrùn jẹ́ àtọ́ka mìíràn fún ẹ̀mí mímọ́ nínú Bíbélì. Èyí túmọ̀ sí pé ọwọ́ onígbàgbọ́ lè sọ bí ẹ̀mí mímọ́ yóò ṣe rìn. Ní ọdún 1981, lẹ́yìn tí mo ṣẹ̀ṣẹ̀ di alábòjútó gbogbogbò ti ìjọ ìràpadà, mo rìnrìn àjò lọ sí Ìfẹ̀wàrà, ìlú abínibí mi ní gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Ní ìgbà náà, kò sí ọ̀nà tààrà láàrin Ifẹ̀ sí Ìfẹ̀wàrà. Láti dé Ìfẹ̀wàrà, ènìyàn ní láti gba ọ̀nà Iléṣà, ìlú kékeré kan láàrin apá ibẹ̀. Èyí yóò mú kí ó jẹ́ àfikún 70 kìlómítà sí ìrìn àjò náà. Nígbà tí mo pàpà dé ìlú mi, mo sọ fún àwọn ènìyàn mi kí wọ́n ra ọwọ́ ẹ̀bẹ̀ kan sí Ọlọ́run. Mo sì béèrè fún ojú ọ̀nà tí ọkọ̀ lè gbà láàrin Ìfẹ̀wàrà sí Ifẹ̀. Mo bi wọ́n ibi pàtó tí wọ́n fẹ́ kí ọ̀nà náà kí ó wà. Wọ́n sì na ọwọ́ sí ibẹ̀. Mo gbé ọwọ́ mi sókè, mo wí pé ní orúkọ Jésù, jẹ́ kí ọ̀nà kí ó wà. Lẹ́yìn oṣù 6, ìjọba pinnu láti ṣe ọ̀nà láti Ifẹ̀ sí Ìfẹ̀wàrà. Kò sí ìdí pàtàkì kan o láti ṣe bẹ́ẹ̀. Wọn kò sì ṣe é láti rí ìbò rárá o, nítorí ó jẹ́ àsìkò ìjọba ológun. Wọ́n ṣe é nítorí Ọlọ́run rí ọwọ́ kan tí ó lè lò láti fi la ọ̀nà níbi tí ọ̀nà kò sí. Olùfẹ́, Ọlọ́run nílò ọwọ́ rẹ o láti ṣe àwọn iṣẹ́ ìyanu ńlá ní ayé. Ìwé Dáfídì orin Dáfídì orí 24 ẹsẹ̀ 4 sọ pé kìkì àwọn tó ní ọwọ́ mímọ́ ló lè gorí òkè Olúwa. Ǹjẹ́ ọwọ́ rẹ mọ́ fún Ọlọ́run láti lò bí? Ǹjẹ́ ó lè lò wọ́n gẹ́gẹ́ bí ọ̀nà láti ṣe ìfẹ́ rẹ̀ ní ayé bí? O kò gbọ́dọ̀ fi ọwọ́ rẹ sínú ohunkóhun tó ní ìfarahàn ibi o. Ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 22. Má ṣe fi ọwọ́ rẹ fúnni tàbí gba rìbá.
yóò bí ẹ̀mí mímọ́ nínú o. Má ṣe fi wọ́n ṣe àgbèrè tàbí panṣágà tàbí fi yí ìwé owó láti di ọlọ́rọ̀ lọ́nà àìtọ́. Ìyẹn náà yóò bí ẹ̀mí mímọ́ nínú. Jẹ́ kí ọwọ́ rẹ wà nílẹ̀ kí ó sì ṣe é lò fún Ọlọ́run kí ó lè ṣe àwọn iṣẹ́ agbára nípa wọn. Kókó àdúrà: Bàbá, àwọn ọwọ́ mi máa wà nílẹ̀ fún lílò rẹ nísinsìnyí àti ní ìgbà gbogbo. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ọwọ́ mi rèé o. Olúwa, ó ti wà ní lílò rẹ̀. Lò ó, gba ọwọ́ mi kí o lò ó. Lo ọwọ́ mi fún àkókò yìí o láti fi ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ agbára. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ìkẹ́ àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.